fẹ́ fún wa iṣẹ́ 1940s ni. In fact àwọn tó bá jẹ́ àwọn àgbà tó bá ní ìmọ̀ nípa iṣẹ́ ìtàn bá rí wọ́n á fẹ́ mo ti máa ń gba pé ìyẹn dára tó pẹ́ lómi ìjànà máa ń gbé wánu díẹ̀ nìyí ṣùgbọ́n lágbára Ọlọ́run èmi mọ̀ pé téèyàn bá ń ṣe láti fi ran àwọn èèyàn lọ́wọ́ mo mọ̀ pé tínú Ọlọ́run dùn sí ni so kò ní jẹ́ kí ìgbésẹ̀ ọmọ aráyé ní búburú mo believe pé kò ní jẹ́ kó jẹ́ téèyàn wọn ò ní borí iṣẹ́ confirm gan tó fi máa ń gba ògo ni ó wà very confirmed tó o bá ṣiṣẹ́ yìí mo fọlọ́wọ́ bàbúrà ẹni tó máa fún mi mọ́tò nù yín tó máa kọ́lé fún mi ó máa wà ìyẹn tó bá mọ̀ọ́rẹ́ ẹ̀rí bí tí mo ti dúró torí ó dá mi lójú gan ni ìwọ tó bá ti gbogbo lọ lára ẹ ẹlòmíín wà tó yẹ pé wọ́n lè ti gbásìkì lára ẹ níbi táwọn èèyàn yìí tí wọ́n gbọ́ dé sí yìí ayé ìgbà kan ni wọ́n máa fi nǹkan gba nǹkan lára ẹ tí èèyàn máa ṣèdín kò sọ̀rọ̀ pé òun ṣèdín nídìí mọ́ àbóhùn gbẹ̀mọ́ àbóhùn rù nǹkan kan ò ní ṣe ẹ́ tó bá kàn ti gbà á wọ́n á kàn sọ ẹ́ di kòròfó ni wàá wá meet boyfriend wàá pàdé obìnrin wàá wá nígbà tó dénú ayé àwọn nǹkan ò lọ déédéé nígbà tí ò sásìkì lára ẹ̀ wọ́n ti gba gbogbo ara tẹ́ pé bad luck ló kù so ọ̀nà owó lálẹ́ gbà mo sọ fún yín pé ibi tí ogun bá gbà wá la máa ń tọ̀jà mo fẹ́ kọ́ wa láwọn kankan tá a máa lò ọṣẹ ni then àgbọn ó nìyí lórí screen mi yìí mo máa sọ fún yín pé àgbọn wà very powerful nínú nǹkan tá a fi máa ń ṣiṣẹ́ ìwòsàn ẹ̀mí àwa má rí di ní omi àgbọn kò sí ẹni tó mọ bó ṣe ń débẹ̀ so adé ń lò fáwọn nǹkan mèremère nǹkan alágbára so nǹkan méjì ni mo fẹ́ fún wa ní ọṣẹ tí a máa lò tó yẹ pé tó bá ti lò ìwé ẹjọ́ méje níjọ́ méje yẹn wọ́n náà máa lára àwọn àlá lóríṣiríṣi tó confam láàrin ijọ́ méje yẹn mo fi Ọlọ́run ọba tí mò ń ké pé mo fi ṣẹlẹ́rìí wàá máa ráwọn nǹkan mèremère ògo ẹ máa padà ìwọ gá ti mọ̀ so báwo wá la ṣe máa ṣe ẹ jẹ́ ká lọ wá nǹkan tí wọ́n ń pè ní egbò ẹni òrè ẹ jẹ́ ká lọ wá igi ìrókò tútù akọni o ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ lọ́dọ̀ àwọn elémi owó ewé ọmọ ẹ jẹ́ kó igi ìrókò yẹn kó jẹ́ ti òòjọ́ tí wọ́n gé kó má dijọ́ kejì òòjọ́ kó dẹ̀ jẹ́ akọ kó má lọ gbé abo fún ẹ kó má di pé wàá lù tán òní tunu akọ then ẹ máa lọ wá èpògi ńlá àwọn nǹkan tí mò ń dárúkọ àwọn powerful remedy tó yẹ pé ẹni tó fi nǹkan gba ògo lára ó wà nínú àwọn nǹkan tí wọ́n máa ń lò tí wọ́n á fi kún tí wọ́n á fi ṣe ọṣẹ fún wọn tí wọ́n á fi ra ojú ara tàbí kán fi fọ ojú ara tàbí kán fi sàṣìjẹ fún wọn kán gbé jẹ wọn á lóbìnrin tó bá ti dàyà bí báyìí tó bá ti lóògùn wọn àgbà ẹ jẹ́ ká máa wà very very careful ẹ má jẹ́ ká torí pé solution wà níbi kan kíní kan kìkan ẹgbẹ́ àwọn ẹ jẹ́ ká ṣe máa wà very very careful so tẹ bá ti gẹ̀tẹ̀ ẹ wá lọ bá mi gẹ̀tì ewé àjíòbálẹ̀ pẹ̀lú ewé àbámọ́dá ò kí ń dá tiẹ̀ kó má ṣe ẹ gẹ̀tì àbámọ́dá ẹ máa dé o then ẹ máa gẹ̀tì ewé onítìkùtì lẹ́yìn yẹn máa gẹ̀tì èpo ẹni ẹ̀hàn ẹ gẹ̀tì èpo ẹni ẹ máa dé ẹ jọ àwọn nǹkan tẹ bá fẹ́ rà ẹ rí i pé lóòjọ́ ni ẹ má dé kán gbé ti tàná fún yín then ẹ máa bá mi gẹ̀tì èpo ọ̀bọ̀ tíntìní then ẹ máa bá mi gẹ̀tì ẹyẹlé funfun tí ò lábàwọ́n ìyẹ́ ẹ̀ lásán lẹ́nu ìyẹ́ ibi orí ìyẹ́ ibi orí ẹ ti máa tu lẹ́ máa tu àwọn nǹkan tẹ bá ti bá mi gẹ̀tẹ̀ ẹ wá gùn pọ̀ tẹ bá ti gùn pọ̀ ọṣẹ díẹ̀ lẹ́ máa pò mọ́ ẹ fi máa wẹ̀wẹ̀ 7 days péré so tẹ bá ti gùn pọ̀ tẹ ti ṣe ẹ pìpì ọṣẹ yẹn kó sínú ibì kan ẹ wá máa fomi àgbọn díẹ̀ sí ọṣẹ yẹn ẹ kó síbì kan ẹ wá lọ gẹ̀tì àgbọn odidi omi inú ẹ̀ lẹ máa lò tẹ bá ti ń wẹ ọṣẹ yẹn lálalẹ́ àgbọn yẹn omi àgbọn yẹn ẹ bù síbì kan ẹ fi sí abíyá yín méjèèjì láfà tẹ bá ti wẹ̀ tán omi àgbọn yẹn ẹ fi sí abíyá kìíní abíyá kejì then ojú ara yín ẹ fi fọ̀ kẹ wá lọ sùn ló ṣe bẹ́ẹ̀ fún 7 wò ó kó tó lò fún 7 days mo fi Ọlọ́run bá búra ojú oorun náà wá ti rí pé tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ó padà torí ẹ̀ mo máa ń sọ fún àwọn nǹkan kan wà tó yẹ pé béèyàn gbàdúrà torí ẹ̀ lọ́nà fi ṣe ètò sí ara àwọn nǹkan natural remedy yìí báwọn èèyàn nígbàgbọ́ torí ẹlòmíì ti sọ nínú ayé torí pé wọn ò gbàgbọ́ tẹ́ bá ti ṣe nǹkan báyìí ẹlòmíì á ní ìbọ̀rìṣà ni kò sí ìbọ̀rìṣà ní nǹkan kan nínú eré àtẹ̀gùn tọ́lọ́run dá fún wa kò sí ìbọ̀rìṣà kankan ẹ má jẹ́ kí religion kó blindfold wa too much nǹkan kan làwọn baba ńlá wa ṣà ń lò láyé àtijọ́ nǹkan kan làwọn baba ńlá wa làwọn kọ̀ọ̀kan ṣà ń lò kó tó di wípé àwọn ànábì wa wá ta tẹ̀lé
Jésù ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì kan náà ni kó tó di pa tẹ̀lé ìlànà wọn. ihun tí èèyàn ò bá ti bá wọn ṣe tó jẹ́ pé tó bá involve ẹlẹ́ran ara ẹ ti mọ tí mò ń sọ tí ìṣepò lọ́n bá wọn gbórí èèyàn lọ́n bá wọn gbẹ́jẹ́ èèyàn ọlọ́run má jẹ́ ká rí rẹ̀ kò sí bó ṣe fẹ́ léwé àtẹ̀gbò tó against àṣẹ ọlọ́run tó bá jẹ́ nǹkan tí ọlọ́run ò fọwọ́ sí ni ní máa lò kó máa ṣe kó máa jẹ́ ẹ lọ gbìyànjú ẹ̀ wò ìwọ tó mọ̀ kán ti gba nǹkan lára ẹ̀ tẹ́nìkan wá nǹkan náà tó wá ní lárísìkì wò ó á padà fún ẹ ní ìlọ́po méjì ọ̀nà méje tí ẹ̀ wá tún gbá tiẹ̀ mọ́ tiẹ̀ ó máa délé kìsà pátápátá ni gbogbo ẹni tó dún ẹ̀wò tó gba nǹkan lára ẹ̀ most of ẹ̀yin obìnrin àtọkùnrin ní òmù ẹ mọ̀ pé ìmí inú yín átìkì ti bọ́ sọnù àtògo ẹ wàá máa ṣiṣẹ́ máa ṣe wàhálà ẹ ṣáà rí pé ìfẹ́gbẹ́ni ní ti gorí òkè lọ try iṣẹ́ ìwé ẹ jọ torí ọlọ́run fọlọ́run lẹ́yìn ìwọ tó bá fẹ́ kíṣẹ́ ìṣiṣẹ́ fún kó jẹ́ fún jọ bá mi like fídíò yìí bá mi share ẹ má jẹ́ ká ya ọ̀dà nìkan jẹ ẹ jẹ́ kó kan àwọn yòókù náà lára tẹ bá ti ṣe máa kà àwọn èèyàn lára àwọn èèyàn náà lè jàǹfààní ẹ jọ ẹ like fídíò yìí ẹ dẹ̀ share ẹ jọ torí ọlọ́run ẹ share kó kan àwọn yòókù lára lágbára ọlọ́run máa jẹ́ fún yín ẹ lọ ṣé wò mọ́ expect testimony yín iṣẹ́ tó confam gidi ẹ lọ ṣé wò confam ni so ọṣẹ yẹn ẹ fi wẹ̀ fún ọjọ́ méje kí ní omi àgbọn yẹn náà ẹ máa fi sí abíyá méjèèjì àti ojú ara yín kẹ́ tó sùn tó bá ti ṣe ń jọkùn ìwọ ọgán àti rí ohun tó bá máa sùn báyìí ọgán àti máa ráwọn nǹkan tó confam wọn á fi ọ̀rìn báyìí kéde ní wàá dẹ̀ rí pé ó gba nǹkan padà láti ìgbà yẹn lọ ògo ẹ o ti rí ní ògo ẹ nìyẹn so kó o bọ́ sínú ọlá kó o bọ́ sínú ayé lókù kó o dẹ̀ máa lo ògo ẹ lọ gbogbo ibi tí ìdádúró ti bá ẹ ọ̀nà máa ṣí so lẹ́yìn ìgbà yẹn ẹ jẹ́ ká wá very very careful ṣó ti yẹ yín gbogbo alamara ànígbà ẹ lọ dán òwò ajẹ́bi ó confam gan ẹ lọ dán òwò gbogbo alamara lẹ́rìí ayọ̀ lágbára Ọlọ́run.